ẹ̀yin olólùfẹ́ ìfẹ́lúwa ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín. Ẹ̀wọ̀n kí tí bá ti yọ báyìí mo fẹ́ gbé yín débẹ̀ lórí fíìmù tó ń trend lọ́wọ́lọ́wọ́ tẹ̀lé máa tún rí ẹ̀kọ́ kọ́. Ṣẹ́rí múfì yìí ó wà very very emotional. Ẹ lọ sórí Bọ́lájí Ògúnmọ́lá TV lórí YouTube kẹ́ lọ wo ANJOLA. Àwọn characters inú fíìmù yìí wọ́n tó 7, wọ́n lè ju bí 5 lọ́gbọ́n fíìmù yẹn náà wọ́n deliver nínú fíìmù yìí. Ṣẹ́rí Bọ́lájí òun àti ọkọ ẹ̀ wọ́n ti marry for 7 years wọn ò rọ́mọ bí. Ọlọ́run dọ́ ìgbàgbọ́ wọn wò. Ọlọ́run ò ní dọ́ ìgbàgbọ́ èmi àti ẹ̀yin Ọlọ́run ò ní dọ́ wọn wò. So wọ́n wá retí ọmọ ó ti ní oyún rí ó ti ní oyún bí ẹ̀ẹ̀mejì tó yẹ pé oyún yẹn kò rí gbé dáadáa. Dókítà ti wá sọ pé kó má ṣe mistake àti lóyún mọ́ pé tó bá lóyún again ìzídà kò gbàbẹ̀ lọ ni. Ó tún reach out sí mọ́mí ẹ̀ pé òkè bóyá tó bá tẹ̀ tó jáde sí spiritually pé bí ọmọ àsúrú rí nǹkan ṣe sí i. Wọ́n lọ síbi bí àwọn church oní white garment wọ́n tún nà pé bóyá ẹlẹ́gbẹ́ àbí kankan pé a fi lè rọmọ gbé. Wọ́n rí solution sí ọ̀rọ̀ ẹ̀ ó wá lọ fún surrogacy. So ẹni yẹn bá wọn gbọ́mọ bọ̀ inú bí Bọ́lájí cause ó wù láti lè fúnra rẹ̀ ó wù pé kóun fi ikùn kó fi gbé ọmọ ẹ̀ fúnra rẹ̀. Gbogbo àtọ́lọ́run sì kàn pé kò lè fi ikùn ẹ̀ gbé ọmọ fúnra rẹ̀ so ó sì fi pé òkè tí surrogate mọ̀ yìí tó bá bímọ ṣé òun máa lè connect pẹ̀lú ọmọ yẹn kíní kó ṣà ń bá ọkọ ẹ̀ jà ó ń bínú òun àtọkọ ẹ̀ wọ́n ṣà máa ń jà nínú movie yẹn wọn understand ẹni tí ò rí ọmọ bí ó máa bá ìkanra dé náà ẹ wò and then àwọn tó ń wojú Ọlọ́run á dá wọn lóhùn àwọn náà máa gbé ọmọ títí wọn láìpẹ́ láì jìnnà ẹ̀yin olólùfẹ́ mi ẹ lọ sórí YouTube lórí Bọ́lájí Ògúnmọ́lá TV kẹ́ lọ wo ANJOLA tó bá dẹ̀ ṣe ti ṣe jẹ́ màá tún wá gbé yín débẹ̀ lórí fíìmù tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó dàbọ̀.